Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ tá a ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa mímọ́ tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú agbára, ẹ̀yin ni ohun gbogbo nínú ohun gbogbo fún wa. A fi ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín lówùúrọ̀ yìí, ní wákàtí yìí, fún ìdáǹdè àti ọwọ́ agbára yín. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run wa, ìjọ̀ọ́ kẹ́ ẹ gbọ́ ọpẹ́ àti ìyìn wa. Ẹ bá wa sọ ọ̀rọ̀ yín lónìí. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa, kí ẹ sì gbàkóso ohun gbogbo. Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ológo àti alágbára jùlọ fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún aláìlópin èyí tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run wa lọ́nà gbogbo, níbi gbogbo àti nígbà gbogbo. Ọlọ́run wa ẹ ṣeun. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé, tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Àdúrà àti ẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run alààyè tó lágbára lórí ohun gbogbo, tó mọ ohun gbogbo, tó sì lè ṣe ohun gbogbo, yóò tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ sí wa lọ́kàn lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Kí a tó wọnú ẹ̀kọ́ ta ní fún wa lónìí, a fẹ́ fi tó wa létí pé ẹ lè jọ́sìn pẹ̀lú ìjọ Kristi níbi gbogbo tí ẹ bá wà. Ẹ lè wádìí ìjọ Kristi kẹ́ béèrè nípa ìgbàlà ọkàn yín àtòhun tọ́lọ́run ń béèrè lọ́wọ́ wa nípa ìgbàlà Ọlọ́run, nípa iṣẹ́ ìsìn wa sí Ọlọ́run, nípa ẹ̀kọ́ mímọ́ tí Ọlọ́run là kalẹ̀ fún wa. Àdúrà wa ni pé Ọlọ́run alààyè olùbùkún jùlọ yóò bùkún yín bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé à ń kọ́ ẹ̀kọ́ kan lọ lọ́wọ́ nípa kí ni òtítọ́. A sì dánu dúró ní ìgbà tí à ń gbé àlàyé kalẹ̀ nípa àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tí Bíbélì ṣe nípa ọ̀rọ̀ tí à ń pè ní òtítọ́. A gbé àgbékalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀ pé ìtumọ̀ oríṣi mẹ́ta ni a gbé kalẹ̀ nínú májẹ̀mú titun tó ń ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ohun tí òtítọ́ jẹ́. Tẹ́ ẹ bá tún ní gbàgbé, a ti gbé àlàyé kalẹ̀ nípa àlàyé àkọ́kọ́ tí Ọlọ́run ṣe nípasẹ̀ Jésù Kristi pé Kristi Jésù òun ni òtítọ́. A sì ti gbé àgbékalẹ̀ ìdí tí Jésù Kristi fi jẹ́ òtítọ́. Torí pé Kristi fúnra rẹ̀ ló sọ pé nínú ìwé Jòhánù orí 14 ní ìgbà tá a kíyèsí ẹsẹ̀ 6 John 14:6 pé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sẹ́ni tó lè wá sí ọ̀dọ̀ bàbá
bí kò ṣe nípasẹ̀ mi. A ti gbé àlàyé kalẹ̀ ìdí tí Jésù Kristi Olúwa wa tí ó fi jẹ́ òtítọ́ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. A ṣàlàyé pé ìlànà àkọ́kọ́ tàbí ẹ̀kọ́ àkọ́kọ́ nípa ìtumọ̀ ọ̀rọ̀ tí a ń pè ní òtítọ́, Jésù ni òtítọ́, òun lórísun òtítọ́, òtítọ́ tí ọ̀dọ̀ rẹ̀ jáde, èyí tí a ní ọ̀rọ̀ mímọ́ Olúwa. A tún gbé kalẹ̀ pé ìtumọ̀ èkejì tí Ọlọ́run ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ nípa ohun tá à ń pè ní òtítọ́ ni pé ọ̀rọ̀ mímọ́ Olúwa, ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́ ni. Níbi tí a ti ń gbé àwọn àlàyé kalẹ̀ pé nínú ìwé Jòhánù orí 17 ẹsẹ̀ 17 tí Kristi fúnra rẹ̀ sọ pé sọ wọ́n di mímọ́ nípa ọ̀rọ̀ rẹ̀ nítorí òtítọ́ ni ọ̀rọ̀ rẹ̀. Àti gbé àgbékalẹ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tàbí ẹ̀kọ́ tí Kristi kọ́ wa òtítọ́ ni. A tún sọ fún wa pé Tímótì kejì orí 3 ẹsẹ̀ 14 sí 17 2 Timothy 3:16-17 ó ní gbogbo ìwé mọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì dáa fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìgbani ní ìyànjú nípa òdodo, kí ènìyàn Ọlọ́run bá lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. A ti rí àgbékalẹ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run, ìmísí Ọlọ́run, èyí tó fi dó gẹ́gẹ́ bí òtítọ́ ni pé Ọlọ́run fúnra ara rẹ̀ ló mí sí àwọn ènìyàn mímọ́, àwọn wòlíì ìgbàanì tàbí àwọn àpọ́sítélì tí wọ́n kọ àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. So ọ̀rọ̀ mímọ́ Olúwa òtítọ́ ni. A tún sọ fún wa nínú ìwé Pétérù kejì orí Ìkíní ẹsẹ̀ 20 sí 21 pé ká kọ́kọ́ mọ̀ yìí dájú pé kò sí ọ̀kan nínú àsọtẹ́lẹ̀ ìwé mímọ́ tó ní ìtumọ̀ ìkọ̀kọ̀. Nígbà tá a tẹ̀síwájú ní ẹsẹ̀ 19 ó ní gbogbo àwọn ènìyàn Ọlọ́run, àwọn wòlíì Ọlọ́run tí a lò, wọn kò kóhunkóhun nípa tèrò wọn ṣùgbọ́n nípa bí a ti ń darí wọn láti ọwọ́ ẹ̀mí mẹ́wá. Ohun tá a rí ní ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ òtítọ́ nítorí pé orísun rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ni, ọ̀dọ̀ Jésù Kristi. Látọwọ́ ẹ̀mí mẹ́wá, látọwọ́ ẹ̀mí Ọlọ́run ni a ti kọ àwọn àkọsílẹ̀ ọ̀rọ̀ mímọ́. Ìdí tó fi dúró gẹ́gẹ́ bí òtítọ́ nìyí. Àlàyé ìlà wa ń ṣe pé kí nìdí tó fi rí bẹ́ẹ̀. Ní ọ̀sẹ̀ tó kọjá a sọ fún apá ọ̀rọ̀ mímọ́ Olúwa kò ní àbàwọ́n, kò ní àṣìṣe kan, kò sì ní ìdàrúdàpọ̀ kan nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. A sọ fún wa pé ọ̀rọ̀ náà pé, ọ̀rọ̀ náà sì dúró fún ìgbàgbọ́ àti ohun tá a gbọ́dọ̀ máa ṣe nínú iṣẹ́ ìsìnwàsí Ọlọ́run. Ó ní àṣẹ nítorí pé Mátíù orí 28 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18 sí 20 ó sọ fún wa pé Kristi fúnra rẹ̀ ló sọ pé gbogbo agbára lọ́run àti láyé láti fi fún mi. Ó sì pàṣẹ fún àwọn àpọ́sítélì rẹ̀ pé kí wọ́n lọ sí gbogbo ayé kó sì wàásù ìrere fún gbogbo ẹ̀dá, kó máa baptisi wọn lórúkọ ti Bàbá, lórúkọ ti Ọmọ àti lórúkọ ti Ẹ̀mí Mímọ́, kó sì máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, àní ohun gbogbo tí mo pa láṣẹ fún. A rí àwọn àṣẹ ọ̀rọ̀ mímọ́ Olúwa yìí bẹ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́ ní gẹ́gẹ́ bí ohun tá a rí ní ọ̀rọ̀ Ọlọ́run. A sọ fún apá ọ̀rọ̀ náà sì pé a ní ọ̀rọ̀ Ọlọ́run tó dó gẹ́gẹ́ bí òtítọ́, ó pé. A sọ fún nínú ìwé Pétérù kejì orí 1 ẹsẹ̀ 3 sí 4 a sọ fún bẹ́ẹ̀ pé bí agbára rẹ̀ ti tó tí ó fún wa ní ìyè àti ìwà bí Ọlọ́run, gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá. Ibi tí mò ń gbéyàwó ní Pétérù kejì nígbà tá a wo orí ìkíní, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3 sí 4 ó sọ fún àpọ́sítélì Paul sọ fún wa, Pétérù sọ fún wa pé, Pétérù ló sọ̀rọ̀ ní Pétérù kejì, ó ní kí a kọ́kọ́ mọ̀ yìí pé Ọlọ́run ti fún wa ní ìyè àti ìwà bí Ọlọ́run. Ohun gbogbo tó yẹ ká mọ̀ nípa ìyè, nípa ìwà bí Ọlọ́run, gbogbo rẹ̀ pátá láti fi hàn fún àwọn àpọ́sítélì, tí àwọn àpọ́sítélì pàápàá tí wọ́n fi hàn fún ìjọ májẹ̀mú tuntun. Ibi tá a ti dádúró ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni pé ọ̀rọ̀ Ọlọ́run ó ní agbára. Agbára Ọlọ́run òun ló jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run dúró gẹ́gẹ́ bí òtítọ́. A sọ pé ọ̀rọ̀ Ọlọ́run ó ní agbára láti yí wa padà kúrò ní ìgbé ayé ẹ̀ṣẹ̀ bọ́ sínú ìgbé ayé ìwà bí Ọlọ́run. Ibi tá a ti dá mi dó ní ọ̀sẹ̀ tó kọjá lọ nìyí. A sọ fún wa pé Paul sọ̀rọ̀ nínú ìwé Róòmù orí 1
nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16 ọ̀rọ̀ tó bá wa sọ́bẹ̀ ni pé Paul ní ojú kò tì mí láti wàásù rere Kristi nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́, fún Júù ṣáájú àti eléni pẹ̀lú. So tá à ń gbéyàwó ni pé a fẹ́ wo apá kejì ẹ̀kọ́ kí ni òtítọ́, a fẹ́ wo apá kejì rẹ̀ lónìí. Ibi tá a sì ti dá dúró òun la sọ fún wa yìí, agbára Ọlọ́run, agbára ọ̀rọ̀ Ọlọ́run òun ni òtítọ́, àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ti fi hàn fún ìran ènìyàn, èyí tá a kọ àkọsílẹ̀ fún wa lónìí. A sọ fún wa pé òtítọ́ ni. Kí nìdí tó fi jẹ́ òtítọ́? Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run lágbára láti yí ọkàn ẹlẹ́ṣẹ̀ padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀gbọ́n tí Paul sọ ni àtúntò sọ ìwé Róòmù orí 1 ká wo ohun tí ẹsẹ̀ 14 sọ fún wa. Romans chapter 1 verse 16, kí ni Ọlọ́run sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀? Ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ, ó ní nítorí èmi kò tijú ìrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti eléni pẹ̀lú. Paul ló sọ níbi pé òun ò tijú ìrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́, fún Júù ṣáájú àti eléni pẹ̀lú. Sọ̀rọ̀ Ọlọ́run lágbára láti gba ọkàn àwọn ènìyàn là nípasẹ̀ ìyìnrere Jésù Kristi Olúwa wa. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ nínú Olúwa. Ọ̀rọ̀ Ọlọ́run lágbára láti yí ọkàn ẹlẹ́ṣẹ̀ padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n tí ìwé Hébérù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 12 sí 13, ṣùgbọ́n tọ̀rọ̀ mímọ́ Olúwa sọ ni, torí a gbọ́dọ̀ máa ṣàkíyèsí ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Hébérù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 12 sí 13, ẹ̀gbọ́n tó wí. Ó ní nítorí ọ̀rọ̀ Ọlọ́run yè, ó sì ní agbára, ó sì mú ju idà olójú méjì lọ, ó sì ń gúnni àní títí dé pínpín ọkàn àti ẹ̀mí níyà, àti oríkèé àti ọ̀rá inú egungun. Òun sì ni olùmọ̀ èrò inú àti ètè ọkàn. Ẹsẹ̀ 13, ó ní kò sì sí ẹ̀dá kan tí kò farahàn níwájú, tí kò ní farahàn níwájú rẹ̀, ṣùgbọ́n ohun gbogbo ni ó wà ní ìhòòhò tí ó sì ṣípayà fún ojú rẹ̀ ẹni tí àwa ń bá lò. Ẹ̀gbọ́n ọ̀rọ̀ Olúwa. Ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 12 sí 13, ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run yè, ó sì lágbára, ó sì mú ju idà olójú méjì lọ. Nítorí Ọlọ́run sọ nìyí. So ọ̀rọ̀ Ọlọ́run ní agbára láti yíni lọ́kàn padà, nítorí pé ọ̀rọ̀ mímọ́ Olúwa dúró gẹ́gẹ́ bí òtítọ́. Ilé gbọ́dọ̀ yé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Kristi nínú ìwé Jòhánù orí 17 ẹsẹ̀ 17, ó ní sọ̀wọ́ di mímọ́ nípa ọ̀rọ̀ rẹ, nítorí òtítọ́ ni ọ̀rọ̀ rẹ. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti tẹ̀síwájú. Ó lágbára láti yí ọkàn padà. Wọ́n á sì sọ fún wa pé ó ní ohun gbogbo, ó ní kò sí ẹ̀dá kan tí kì yóò farahàn níwájú rẹ̀, kò sí ẹ̀dá náà tí ó farahàn níwájú, torí pé ohun gbogbo ni ó wà ní ìhòòhò tí ó sì ṣípayà fún ojú rẹ̀ ẹni tí àwa ń bá lò. Ẹ wo pàtàkì ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́ ni. Ọ̀rọ̀ Ọlọ́run á wọnú egungun ara lọ, á wọnú iṣan ara lọ, á wọnú èkéréké, á wọnú egun, á wọnú ẹ̀jẹ̀, á wọnú gbogbo. Ìdíkìdí tó fi rí bẹ́ẹ̀ òun ni pé ó wà láàyè, ó sì ní agbára láti yí ọkàn wa padà sí ìfẹ́ àti wà láàyè Ọlọ́run. Ilé ìgbọ́dọ̀ yé wa. Àsọfún apá ọ̀rọ̀ Ọlọ́run ní agbára láti fúnni ní ìgbàlà. Ó ní agbára láti fúnni ní ìgbàlà. Ìwé Róòmù orí 10 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17, Romans chapter 10 verse 17, kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa? Ó ní ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá, àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá ń wá ìgbàlà Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, ẹ wọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ. Kí ni Jésù Kristi kọ́ wa nípa ìgbàlà rẹ̀? Ilé ìṣe pàtàkì ó sì ṣe kókó. Ẹ gbọ́, mo fẹ́ ka kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run yìí. Pétérù kínní nígbà tá a wo orí 13 1 Peter chapter 1 verse 23 àti 20 àti 25, kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ? Ẹ gbọ́ o. Ó ní bí a ti ń tún yín bí, kì í ṣe láti inú
èrù tí ń dìbàjẹ́ wá bí kò ṣe èyí tí kì í dìbàjẹ́ ẹgbẹ́ o nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ láàyè tí ó sì dúró. ẹ̀gbọ́n ni ọ̀rọ̀ Ọlọ́run fi ẹsẹ̀ wa múlẹ̀ pé báwo la ṣe ń tú wá bí, báwo la ṣe ń di àtúnbí. Ó ní kì í ṣe nípa, ó sọ fún ọ ní pé kì í ṣe nípa iṣẹ́ tí inú èrù tí ń dìbàjẹ́ wá, seed that perisheth, bí kò ṣe èyí tí kò dìbàjẹ́. Ẹ mọ̀ pé a sọ fún wa pé irúgbìn nínú ìwé Lúùkù orí 8 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11 a sọ fún wa pé irúgbìn náà tí a gbìn, òwe tí Jésù pa nínú ìwé Mátì orí 13 nípa fúrúgbìn tó lọ sínú oko láti lọ fúrúgbìn. Ó ní irúgbìn náà tí a gbìn nígbà tí Kristi gbé àlàyé kalẹ̀. Ó ní irúgbìn tí a gbìn náà ni ọ̀rọ̀ Ọlọ́run. A sọ fún wa níbi pé ó ní nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ láàyè tí ó sì dúró. Ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ láàyè tí ó sì dúró, nípasẹ̀ la fi lè ní ìgbàlà Ọlọ́run, nípasẹ̀ la fi lè di àtúnbí, nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ láàyè tí ó sì dúró. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ̀rọ kàkà sísàlẹ̀ sí ẹgbọ́n tí 24 tí ó sọ, ó nítorí pé gbogbo ẹran ara dàbí koríko àti gbogbo ògo rẹ̀ bí ìtànná koríko. Koríko á máa gbẹ, ìtànná rẹ̀ á sì máa rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ Olúwa dúró títí láéláé. Ọ̀rọ̀ yìí náà sì ní ìrere. Ẹ kíyèsí, ọ̀rọ̀ yìí náà sì ní ìrere tí a wàásù fún yín. Pétérù kínní orí ìkíní ẹsẹ̀ 23 dé 25 ló sọ pé ọ̀rọ̀ náà sì ní ìrere náà tí a wà fún yín, tí a wàásù rẹ̀ fún yín. Ọ̀rọ̀ wo ni ìrere náà? Ọ̀rọ̀ Ọlọ́run, pé Jésù Kristi kú, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ìjọ́ kẹta. Ọ̀rọ̀ yìí lágbára láti yí olúkúlùkù ọkàn padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Báwo la ṣe lè dẹni ìgbàlà nípa ọ̀rọ̀ Ọlọ́run? A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ gbàgbọ́, gbọ́dọ̀ ronú pìwàdà, a gbọ́dọ̀ fẹ́nu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, a sì gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. This is very very important. Ó ṣe pàtàkì, ó ṣe kókó, èyí tẹ́ ń wò wá nílé. Bí a bá fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run gbà wá là, ìgbésẹ̀ márùn-ún tá a gbé nìyí. A gbọ́rọ̀ Ọlọ́run, a gbàgbọ́, a ronú pìwàdà, a fẹ́nu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, a sì jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. Bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe lè lágbára láti gba ọkàn wa là ní, tí ń ṣe pé nípasẹ̀ rẹ̀ la fi tún wa bí sípa ti Ọlọ́run. Àti bí àwọn yìí kan ọ̀rọ̀ Ọlọ́run sì lẹ́tọ̀ọ́ láti darí wa as a guide and the direction. Ọ̀rọ̀ Ọlọ́run ó lágbára. À ń sọ pé kí ni òtítọ́? A sì sọ pé òtítọ́ ni Jésù Kristi. Èkejì tí à ń gbé àlàyé kalẹ̀ ni pé òtítọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run. A sì rí iṣẹ́ tí ọ̀rọ̀ Ọlọ́run tó ń ṣe. A sì sọ fún wa pé ọ̀rọ̀ Ọlọ́run lágbára láti yí ìgbé ayé wa padà. Ó sì lágbára láti fúnni ní ìgbàlà Ọlọ́run. Ìtàwọn olùwọ́ ni pé ìdarí ni. Ẹ ká rí tí ìwé Sáàmù sọ, ìwé Psalm 119 ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Psalm 119 ká wo verse 105. Psalm 119 verse 105. Ó ní ọ̀rọ̀ rẹ̀ sì ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Iṣẹ́ wo ni fìtílà ń ṣe? Ṣèbí láti rí ìmọ́lẹ̀ ni, kí ni ó lè rí ìmọ́lẹ̀ nínú òkùnkùn. Iṣẹ́ wo ni ìmọ́lẹ̀ ń ṣe? Ṣùgbọ́n kó mú wa kúrò nínú òkùnkùn ni, ká má bàa wà nínú òkùnkùn. Ẹni tó bá wà nínú òkùnkùn kò lè rí wájú, kò sì lè ríran. Iṣẹ́ tọ̀rọ̀ Ọlọ́run ṣe nìyí. Bàbá fẹ́ kọ̀rọ̀ Ọlọ́run darí wa. Ìdarí gan ni fìtílà, ìdarí gan ni ìmọ́lẹ̀. Bàbá fẹ́ kí Ọlọ́run ó darí wa, ẹ wọnú ọ̀rọ̀ Ọlọ́run kẹ́bẹ̀ sí gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ìgbéyàwó, nípa ìgbé ayé àlàáfíà, nípa ìgbàlà, nípa ìjọ, nípa ìjọsìn, nípa ohun gbogbo tó ní nǹkan ṣe pẹ̀lú ètò ìjọ, nípa ohun gbogbo tó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ Kristi. Ọ̀rọ̀ Ọlọ́run níbẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run òun ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà. Is a guide. Ọ̀rọ̀ Ọlọ́run máa ń tọ́ni sọ́nà, a sì máa darí ẹni sí ọ̀nà tó tọ́, kúrò ní ọ̀nà tí kò tọ́ níwájú ènìyàn tàbí nínú ayé tí a wà nísinsìnyí. Ṣé à ń jẹ́ kọ́rọ̀ Ọlọ́run ó darí wa? Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, àti gbé àgbékalẹ̀ pé Jésù Kristi ni òtítọ́. Ọ̀rọ̀ Ọlọ́run
òun ni òtítọ́. Kí ni tó fi jẹ́ òtítọ́? Ó lè yí ìgbé ayé wa padà, ó ń bẹ fún ìgbàlà, ó sì lè fún wa ní ìtọ́ni àti ìdarí bá a ṣe lè gbé ìgbé ayé wa nínú ayé òṣì àti ààrẹ yìí. Ẹ ká tún tẹ̀síwájú sí ká wo ohun tí ìwé Òwe orí 5 nípa pé ọ̀rọ̀ Ọlọ́run ó ń bẹ fún ìtọ́ni àti ìdarí ẹni. Ìwé Òwe orí 5 gbàtà orí 3 ìwé Òwe orí 3 ẹsẹ̀ 5 sí 6. Kí ni Ọlọ́run sọ? Ó ní ẹ fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Mo ní gbogbo ọ̀nà rẹ, ó sì máa tọ ipasẹ̀ ọ̀nà rẹ. Tọ́rọ̀ Ọlọ́run sọ ni. Ọlọ́run fi ẹsẹ̀ múlẹ̀ pé fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé. Tá a bá gbẹ́kẹ̀lé Olúwa, Ọlọ́run yóò máa darí ipasẹ̀ wa, kò ní ṣì wá darí. Tá a bá dó nínú ọ̀rọ̀ nínú Olúwa, kò ní ṣì wá darí. Ẹ ká wá wo ìtumọ̀ ìkẹta tọ́lọ́run sọ nípa pé kí ni òtítọ́ jẹ́ tàbí kí ni òtítọ́. Òun ni pé ìtumọ̀ ìkẹta ni pé a gbúdọ̀ gbé ìgbé ayé òtítọ́. A gbúdọ̀ gbé ìgbé ayé òtítọ́. Òun ni ìtumọ̀ ìkẹta tí a gbé àlàyé kalẹ̀ nínú Bíbélì fún wa nípa ohun tí òtítọ́ túmọ̀ sí. Òtítọ́ àkọ́kọ́ tá a ti gbéyẹ̀wò òun ni Jésù ni òtítọ́, torí pé òun ni orísun òtítọ́. Ìkejì, ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́ ni, nítorí a gba ìmísí Ọlọ́run láti dúró gẹ́gẹ́ bí òtítọ́. Ìkẹta ni pé ìgbé ayé òtítọ́, living a life of truth. Àwọn àlàyé mẹ́ta tí Bíbélì gbé kalẹ̀ nìyí nípa òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ká wá wo ìkẹta. Ọlọ́run béèrè ìgbé ayé òtítọ́ lọ́wọ́ wa, pàtàkì jùlọ àwa tí a ń fẹ́ láti jẹ́ Kírísítẹ́nì, àwa tí a ń fẹ́ láti jẹ́ ènìyàn Ọlọ́run. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé báwo ni wọ́n ṣe lè jẹ́ Kírísítẹ́nì. Ìgbésẹ̀ 5 péré lọ́lọ́run kí a gbé ká tó lè jẹ́ Kírísítẹ́nì, ká tó lè jẹ́ ẹni tó ń tẹ̀lé Kírísì. A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ gbà ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, a gbọ́dọ̀ ronú pìwàdà, a gbọ́dọ̀ fẹ́ràn ara wa, jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ni, a sì gbọ́dọ̀ lé ìjọba ara wa fún ìbọmi. Gẹ́gẹ́ bí ìwàásù àkọ́kọ́ tá a kọ́kọ́ wà ní ọjọ́ Pẹ́tíkọ́sì tí Pétérù dá àwọn Júù lóhùn pé ẹ ronúpìwàdà kí a sì bátísì olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. A gbọ́dọ̀ lè ṣe bẹ́ẹ̀. Bí a ti sọ fún wọn pé kí a bátísì wọn, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n ṣe. Nígbà tá a kíyèsí verse 41, èyí ṣe Àpọ́sítélì orí 2 verse 41, ó ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀, a bátísì wọn, a sì kárí wọn ìwọ̀n 25 ọ̀kọ̀ọ̀kan wọn ní ọjọ́ náà. Níta nínú Bíbélì ní fún ẹnikẹ́ni láti dẹni ìgbàlà nípa ọ̀rọ̀ náà tí í ṣe òtítọ́, ó gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, gbọ́dọ̀ gbà, gbọ́dọ̀ ronú pìwàdà, gbọ́dọ̀ fẹ́ràn ara ìjẹ́wọ́ ìgbàgbọ́, a sì gbọ́dọ̀ lè bátísì rẹ̀. Ọlọ́run á bèèrè ìgbé ayé òtítọ́ lọ́wọ́ wa, a life of truth. A gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí olóòótọ́. Ọlọ́run fẹ́ kí a gbé ìgbé ayé òtítọ́ ní gbogbo ìrìn àjò wa gbogbo, nítorí pé ẹnikẹ́ni tí Kristi bá ń gbé inú rẹ̀, ẹnikẹ́ni tí ọ̀rọ̀ Ọlọ́run bá ń gbé inú rẹ̀, ó gbọ́dọ̀ gbé ìgbé ayé òtítọ́. Kristi òtítọ́ ni, Jòhánù orí 14 ẹsẹ̀ 6. Ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́ ni, Jòhánù orí 17 ẹsẹ̀ 17. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ẹni tí Kristi ti wọnú rẹ̀, tí ọ̀rọ̀ Ọlọ́run ti wọnú rẹ̀, tẹ́mi Ọlọ́run ti wọnú rẹ̀, ó gbọ́dọ̀ lè jẹ́ ẹni òtítọ́. Ilé gbọ́dọ̀ yé wa, ìgbé ayé òtítọ́ a béèrè lọ́wọ́ wa, nítorí pé Ọlọ́run òtítọ́ ni, Jésù òtítọ́ ni, ẹ̀mí rẹ̀ òtítọ́ ni, ọ̀rọ̀ rẹ̀ òtítọ́ ni. Bí ó bá sì ń gbénu wa, a gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí olóòótọ́. We must live a life of truth. Nígbà tá a kíyèsí ìwé òfin, nígbà tá Ọlọ́run fún àwọn Ísírẹ́lì ní ìwé òfin, ó fún wọn ní òfin tó ní nǹkan ṣe pẹ̀lú pé kán jẹ́ olóòótọ́. Nígbà tá a kíyèsí ìwé Ẹ́kísódù orí 20, nígbà tá a wo ẹsẹ̀ 15, ó ní ìwọ kò gbọdọ̀ búra èké sí ọmọlàkejì rẹ. Ọlọ́run ń béèrè pé a gbọ́dọ̀ nígbà náà pé àwọn ọmọ Ísírẹ́lì tí a fún lófin pé wọ́n gbọ́dọ̀ gbé ìgbé ayé òtítọ́, wọn kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń parọ́ mọ́ ọmọlàkejì wọn.
bí ènìyàn bá ní ẹ̀mí Kristi, bó bá ní Kristi, bí ènìyàn bá ní ọ̀rọ̀ mímọ́ Olúwa lọ́kàn rẹ̀, á gbé ìgbé ayé òtítọ́, á dúró gẹ́gẹ́ bí olóòótọ́ sí Kristi, á dúró gẹ́gẹ́ bí olóòótọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run, torí kò jọra wọn. Bí ènìyàn lóun òun mọ Kristi, òun ní ọ̀rọ̀ Ọlọ́run, àwọn abẹ̀ sí gbé ìgbé ayé ró, kò jọra. Kí ni òtítọ́? Kristi, ọ̀rọ̀ Ọlọ́run àti ẹni tí a ti fi ọ̀rọ̀ náà gbàlà, ó gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí olóòótọ́. Ẹ̀gbọ́n tí ìwé Leviticus chapter 19 verse 11, ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ ni. Leviticus, ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ ni. 19 verse 11 tó sọ. 19 verse 11, ẹ̀gbọ́n tí Olúwa wí, ẹsẹ̀ 11 ohun tó sọ nìyí. Ó ní ẹ̀yin kò gbọ́dọ̀ jalè, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe aláìṣòótọ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ ṣèké fún ara yín. Do not lie, do not deceive one another. Leviticus chapter 19 verse 11. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá lọ́lọ́run ti ń kọ́ àwọn ènìyàn rẹ̀ pé wọ́n gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí olóòótọ́, wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí í ṣe òtítọ́. Ẹ ka wo tí Psalm 15, ká gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run tún kọ́ wa níbẹ̀ nípa pé ká dúró gẹ́gẹ́ bí olóòótọ́. Psalm 15 verse 1, verse 2 and 3, ẹ̀gbọ́n tó sọ ni. Ó ní ẹni tí ó rìn déédé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀, ẹwọ ẹsẹ̀ 3. Ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí kò sì ṣe ibi sí ẹnì kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹnì kejì rẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹnikẹ́ni tó bá mọ Kristi tí ń ṣe òtítọ́, tó sì dúró nínú ọ̀rọ̀ Olúwa tí ń ṣe òtítọ́, ó gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí olóòótọ́. Ẹ wo ìlànà ẹ̀kọ́ tọ́lọ́run kọ́ wa lábẹ́ májẹ̀mú láéláé nípa pé àwọn ọmọ Ísírẹ́lì ta fún lófin pé wọ́n gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí olóòótọ́. Ẹ̀gbọ́n tó sọ ní Psalm 15 verse 1, ó ní Olúwa, ta ni yóò ṣe àtìpó nínú àgọ́ rẹ, ta ni yóò sì máa gbé nínú òkè mímọ́ rẹ? Ó ní ẹni tó rìn déédéé, ẹni tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀, ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí kò sì ṣe ibi sí ẹnìkejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹnìkejì rẹ̀, òun ni yóò gorí òkè Olúwa lọ, òun yóò dúró níbi mímọ́ rẹ̀. So Ọlọ́run kọ́ wa pé a gbọ́dọ̀ gbé ìgbé ayé òtítọ́, very very important. Ẹ tún wá wo Psalm 51 verse 6, kí ni Ọlọ́run sọ? Ẹgbẹ́ o, ó ní kíyèsí nínú àṣedédé. Psalm 51 verse 6, ó ní kíyèsí ìwọ fẹ́ òtítọ́ ní inú àti ní ìhà ìkọ̀kọ̀, ìwọ ó mú mi mọ ọgbọ́n. Ọlọ́run fẹ́ òtítọ́ ní inú wa, ó ń béèrè òtítọ́ ní inú wa, ó ń fẹ́ òtítọ́ ní inú ayé wa. Bí a bá ṣolóòótọ́, ọ̀pọ̀lọpọ̀ ìyapa tí ń bẹ nínú ìsìn Kristi lónìí kì yóò wáyé. Bí a bá dúró nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, ọ̀pọ̀lọpọ̀ ìyapa, ẹlẹ́yàmẹ̀yà, èmi ni ti Pọ́ọ̀lù, èmi ti Àpólò, èmi ti Kéfà, èmi ti Kristi, kò ní wáyé. Bẹ́ẹ̀ pé lóòótọ́ ni Kristi ń gbé inú wa tí ń ṣe òtítọ́, tí ọ̀rọ̀ mímọ́ rẹ̀ ń gbé inú wa tí ń ṣe òtítọ́, kò ní sí ẹlẹ́yàmẹ̀yà. Gbogbo wa yóò padà sínú òtítọ́ Bíbélì, torí pé a ti ṣe tán láti gbé ìgbé ayé òtítọ́. Ẹ̀yin ènìyàn wa nílé, a gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run ń béèrè ìgbé ayé òtítọ́ lọ́wọ́ wa. Should not be blindfolded with lies. Nínú ìsìn, a kò gbọ́dọ̀ jẹ́ kí ìfọ́jú kan kó wọnú iṣẹ́ ìsìn wa sí Ọlọ́run, torí pé Ọlọ́run fún wa ní ìrònú, ó sì fún wa ní Bíbélì. A gbọ́dọ̀ jẹ́ kí ìfọ́jú kan wọnú ìsìn wa sí Ọlọ́run. Ní ìgbà tí a bá rí òtítọ́, ká pe òtítọ́ nírọ́. Ọlọ́run fẹ́ ká pe òtítọ́ ní òtítọ́, ká sì gbé ní inú rẹ̀, ká sì máa gbé ìgbé ayé òtítọ́. Ẹ̀gbọ́n tí ìwé òwe ni, ìwé òwe orí 12, gbàtà kéèsì ẹsẹ̀ 17, Proverbs 12 verse 17, kí ni ọ̀rọ̀ mímọ́ Olúwa kí ló sọ fún wa? Ẹ wò ó ní ẹni tí ń sọ òtítọ́, ó fi òdodo hàn jáde, ṣùgbọ́n ẹlẹ́rìí èké ẹ̀tàn
ẹni tí ń sọ òtítọ́ ó fi òdodo Ọlọ́run hàn jáde, ṣùgbọ́n ẹni tí ń ṣèké ẹ̀tàn ló fi hàn. Ilé gbọ́dọ̀ yé wa. Ẹ wá wo ẹsẹ̀ Bíbélì kan tí mo fẹ́ ka kíyèsí, Isaiah 59 verse 14 títí dé verse 15. Ó ní òtítọ́ kò sí, ẹni tí ó sì kúrò nínú ibi ó sọ ara rẹ̀ di ìjẹ, Olúwa sì rí i, ó sì burú lójú rẹ̀, tí ìdájọ́ kò sí. Ẹ gbọ́ ọ̀rọ̀ mímọ́ Olúwa, ẹ gbọ́ ọ̀rọ̀ mímọ́ Olúwa. Òtítọ́ kò sí. Nínú ìsìn lónìí àwọn èèyàn fẹ́ ṣe olóòótọ́, nínú òṣèlú àwọn èèyàn fẹ́ ṣe olóòótọ́, nínú ìgbé ayé, nínú ìgbéyàwó àwọn èèyàn fẹ́ ṣe olóòótọ́, nínú gbogbo àwọn èèyàn fẹ́ ṣe olóòótọ́. Èèyàn wà nílé. Ọlọ́run fẹ́ ká mọ̀ pé kí ni òtítọ́? Òtítọ́ ni Jésù Kristi, òtítọ́ ni ọ̀rọ̀ mímọ́ Olúwa, òtítọ́ sì ni pé ká máa gbé ìgbé ayé àlàáfíà, ìgbé ayé òtítọ́, ká máa sọ òtítọ́ tarí nínú Bíbélì. Ẹnikẹ́ni tó bá jẹ́ olóòótọ́ ó gbọ́dọ̀ mọ̀ Kristi kó dé nínú Kristi. Ẹnikẹ́ni tó gbé ìgbé ayé òtítọ́ ó gbọ́dọ̀ mọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó sì dúró nínú rẹ̀. Ènìyàn wà nílé, ìjẹ́ wà nínú Kristi bí? Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Kristi kọ́ wa tó ní èmi yóò kọ́ ìjọ mi, ẹni ọmọ ipò kú kì yóò sì lè borí rẹ̀. Òtítọ́ nìyí, òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni a gbọ́dọ̀ gbà. Já gbà pé Ọlọ́run gbé ìjọ kan kalẹ̀ nípasẹ̀ Kristi tí ń ṣe ìjọ ti Kristi. Níbẹ̀ lọ́lọ́run fẹ́ kẹ́ wà kí n wà kí gbogbo wa wà, ká sì máa ṣiṣẹ́ ẹ̀sìn wa sí Ọlọ́run lẹ́mìí àti lótìtọ́. Onírúurú ìgbékalẹ̀ ìyapa tí ń bẹ nínú ayé lónìí ó jìnnà sí òtítọ́, kì í ṣe òtítọ́, torí àrí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ ká padà sínú òtítọ́ Bíbélì, ká padà sí ọ̀dọ̀ Kristi, ká padà sínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ká sì ṣetán láti gbé ìgbé ayé òtítọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, yóò sì bùkún wa. Lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Tí ẹ bá fẹ́ béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. A ó tuntun nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláàyè Ọlọ́run kí ó máa bá wa gbé, kó sì jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó ní ìtumọ̀ rere nínú ọkàn wa. Lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.